Yeah, bá ń gbé mọ́tò ìsinmi tó kù. Okay, sorry. One guy. ẹ jẹ́ dínkù mẹ́rin ẹ jọ ẹ dínkù ẹ má jókòó lórí ẹ jọ. Síbẹ̀ mo kára gùn. Ṣé kó wà fẹ́ tẹ́sí? Ọmọ ẹ̀ wà lọ. Àkànjá. Ọmọkùnrin. Sambe. Oye, Magu. Ẹni tí a ṣe ẹ̀nà ọ̀gbìn. Ṣé ẹ̀nà ọ̀gbìn? Ẹ jókòó lé ní. Ọba yín wá yẹn tí ọba gbé yín lọ lé. Wọ́n ní ẹgbẹ́ ọmọ yẹn náà sí. Ọmọ yẹn tí wọ́n gbé lé ní. Ẹ bá mọ̀ mọ̀ ìta lọ́nà lé bẹ́ẹ̀ gbé mọ́. Adé Agbo Abdulhafiz ó ní grand winner fún regular ticket pẹ̀lú tíkẹ́ẹ̀tì regular tó gba 3,000 naira ó di ẹni tí ó gba ọ̀kadà TBS tuntun ó ní àní 470,000. 480,000. So much, 750,000 with 3,000 naira. Nígbà tí ààrẹ ló ń bọ àgbà tí gẹ́ẹ̀tì tó lọ sọ, tó lọ́mọ ìwé sọ. Ọ̀rọ̀ tí ó lọ́mọ
Ṣé wàá lọ fún lówó tó fi wá gbà? Ẹ́ wàá lọ fún? Iṣẹ́ kí lẹ̀ ń ṣe? Ẹ ṣe shoemaker, ó sì ṣe àpá. Kí náà wàá máa fi ṣe báyìí? Ẹ gbé fáwọn tí wọ́n máa fi ṣiṣẹ́ tẹ́ máa gbowó lórí ẹ̀. Ẹ lè tracking wa o, tẹ́ bá fẹ́ ṣe ẹ lè sọ fún wa ń bì tó yẹ pé kò ṣeé jí gbé. Tẹ́ bá rí jí gbé lọ, àgbà padà fún tẹ́ bá ṣe tracking. Congratulations o. Ẹ̀yin ó dùn wọ́n. Ẹni fi jáàmù o. Kí lẹ fẹ́ sọ báàgì dìbò? Àdúrà. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanir rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Amin. Ẹgbẹ́ ẹlẹ́nu máa mọ́. Àwọn tó wọ̀ wọ́n ni ẹ̀ wọ́n sì máa wọlé. Adánwò yìí ni. Ọ̀dà ọ̀tá ló jẹ àga tìmùtìmù. Congratulations, man. Ẹ bá mi fà ẹgbẹ́ ẹ fà ẹ mọ̀ pàápàá. Ìyá olórí ló ń pọ̀ òkè lórí àga yìí lọ́jọ́ rẹ̀. Orí ẹbí dé o. Ọmọdé. Dábìrà lọ́sọ̀ dábìrà lọ́mọ dábìrà lọ. Ìjọ lóyún ẹ̀kọ́ ayọ̀ o. Ọlábìṣẹ́ lémi. Ẹ̀rẹ́ làgbà. Ẹ̀kọ́ oríire o. Ẹ̀rẹ́ làgbà. Àti Muslim lè tura. Kí ló ṣẹlẹ̀ nígbà tó wà jáde kẹ́tù? Ọmọ tẹ gbé wàrà. Oyún lẹ́jọ́ wá. Ó wà lára àwọn olóyún tí mo ní tẹ́ bá gbóyún wá lọ́dún yìí. Tẹ́ bá wọ́n á fọwọ́ gba tíkẹ́ẹ̀tì lọ́dún yìí pẹ̀lú oyún. Ọ̀tọ́ bá dọdún tó bọ̀ tẹ́ bá gbọ́mọ wá. Ọ̀fẹ́ ni ọmọ yẹn máa mú ọ̀dà kí n ṣe. So lágbára Ọlọ́run àfàgà ìkómọ ni. Ẹ sọ̀rọ̀ ayọ̀. Ẹ ṣe forúkún ọ̀tún kúlẹ̀ lẹ́bi tó ṣe. Ẹ tún wá gbọ́mọ yẹn wá kí mi ní lọ́sùn. Lágbára Ọlọ́run congratulations. Ẹ dúró ìgbà tí ó sọ pé ọmọ náà máa gbé lọ bàdà Christmas. Nígbà yìí lẹ́yìn gbóyún bọ̀ kí ni ọkọ yín sọ? Ọkọ yín wà mí. Súnmọ́ mi, ó dà wọ́n yìí. Wọ́n fún lówó pé kẹ́ tó bá fẹ́ lọ sá lọ
àwọn ọ̀rẹ́ yín wá ń kọ́ olúnímọ̀ gbé lọ àwọn ọ̀rẹ́ yín kọ́ congratulations. Iṣẹ́ kí náà ṣe? Ṣé lànà wa? Ẹ ṣe tẹ̀ tẹ̀lé wọn wá. Ṣé ẹ ti kọ́kọ̀ tẹ́bi kó wa? Ẹ kò lẹ́rọ̀. Iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Aláàjì máa bá sẹ́rẹ̀ iṣẹ́ rẹ̀ máa ń tẹ́ wa lọ́rùn. Súnmọ́ bí yìí. Bàbá náà bọ́ kó súnmọ́ bí ẹjọ́ súnmọ́ bẹ̀ ni. Ọmọ ọkọ ìrọ̀ kọ́ lọ jókòó sí other side. Ọmọ yìí ó jẹ mọ́tò Toyota Yaris kì í ṣe èyí tí wọ́n ti lọ Nàìjíríà Òkúbọ̀ lára bàbá rẹ̀ nìyí nínú tí a gbọ́ ìgbà tí ìyá rẹ̀ wá wo Father Christmas owó rẹ́gúlà ló mú lọ ṣé mo parọ́ níbo lẹ ti wá ní 500 naira kún níbí ilẹ̀ nìkan sì bùn wọn ní 500 naira kún owó tán mú wa wọn gbà láti gba rẹ́gúlà lọ́jọ́ yẹn torí pé Ọlọ́run sọ pé ẹ̀yin lẹni mọ́tò yìí ni ọmọ yẹn nìsín bọ́jẹ bí ò jẹ àmọ́ ṣùgbọ́n Ọlọ́run náà wá lọ́jọ́ yẹn láti wá mú àlá rẹ̀ ṣẹ Ọlọ́run fi ṣe bẹ́ẹ̀ so fún ìdí eléyìí akíní pé ẹ kó lè ìwé mọ́tò yìí kò gba wọn gbé wa kọ̀rọ̀ wọlé Èkó lọ́gbà wọlé so ẹ lọ fi ṣe custom duty everything wà bẹ́ẹ̀ ẹ lọ fi ṣe nọ́mbà ẹ fẹ́ ṣe. Ó ti padà. Gẹ́gẹ́ bí tí mo sọ so tó bá wù yẹn ṣí tó bá wù yẹn sílẹ̀ tí kò sí ibì kankan tá a so yín mọ́ bẹ́ẹ̀ ṣe gbá yìí ṣe kò so ìzẹ́ẹ̀tì wúyẹ̀ fún ẹ wò rẹ̀. Láti ní bàbá kan, bàbá
ẹ̀yin tẹ́ ń gbọ́ wa. Ó ti stop. Ó ń lọ. Àti ẹ̀yin tẹ́ ń wò wá. Ìgbà tá a bẹ̀rẹ̀, a sọ pé Father Christmas àti Children's Carnival show kò là ń ṣe. Ní agbára Ọlọ́run, Children's Carnival yẹn is coming up fully next year. Ní ọdún tó lọ, wọ́n rò pé kí ló kùtà tó fẹ́ ṣe lọ́dún yìí. Bẹ́ẹ̀ ṣe rí eléyìí lọ́dún yẹn tún lè pé kí ló kùtà ṣe lọ́dún tí ń bọ̀. Ó tún wá sọ wípé nínú bẹ́ẹ̀ bá tún rí wa lọ́dún tí ń bọ̀, ó máa dàbí pé à ń ṣe kẹ̀kẹ́ lọ́dún yìí. Nígbà tún dé bọ̀ lọ́dún tó ń bọ̀, ó máa dàbí pé à ń ṣe kẹ̀kẹ́ lọ́dún yìí. So fúdi eléyìí, àwọn tí ó jẹ ilẹ̀, wọ́n ṣe ìwé, wọ́n kọ orúkọ wọn sí lórí ìwé ilẹ̀ yẹn lọ́wọ́ sẹ́nu bá àmẹ́ni tí ó jẹ́, wọ́n á ṣẹ̀ṣẹ̀ kọ orúkọ sí ni tí wọ́n á fi ṣe ìwé ilẹ̀ fún wọn tí kálukú fi gbà ìwé ilẹ̀ rẹ̀. So congratulations. Mama, ǹjẹ́ ẹ̀mẹ́ni kankan rí nínú àwa táwọn alágídígbò yìí tọ́ba yín mú tíkẹ́ẹ̀tì yín pamọ́ tó fi jẹ? Ọjọ́ wo lẹ wò? Ọjọ́ tẹ dá tíkẹ́ẹ̀tì náà lẹ́jẹ̀ yẹn. Kábíyèsí Ọlọ́run. So a tún pàdé ní next year. Ẹ ṣeun, tábà fẹ́ pìrìsẹ́ǹtì náà. Ọlọ́pàá wọn pẹ̀lú yín o, ẹni máa padà síbú o, ẹni tètè kú o, iléeṣẹ́ ò ní ìbàjẹ́. Ìlú ọ̀kárí ọ̀kálukú wa, àwọn alápàtà. Ẹ má jọ paná ẹ kó bẹ̀kẹ́ tiẹ̀ wá jáde náà kárí. Màmá ẹ má bọ́ bí ti ẹjọ́ mojú. Hold on. Fatima ló máa wá kó láyà ní ewu. Kò sẹ́ni bọ́ọ̀dù tó lè kó, kò sẹ́ni bọ́ọ̀dù náà ní kọ́lọ́ kọ́ ní o. Mo máa ń jẹ fáànù, ó fún wọn fáànù bẹ́ẹ̀ ni. Ẹ mú múyà lọ́pọ̀ àwọn ọ̀fọ̀. Múnà. Kí ni ìwé rẹ̀ ń kọ́? Àwọn tí ìwé kan wà dáa fún wọn, ìwé kan wà dáa fún àwọn tó jẹ rẹ̀, ìwé yẹn ní ẹ̀hẹ́ ọ̀nà mú wá. Wọ́n ní kẹ́ ẹ̀ sọ̀rọ̀. Education náà ni.
Ọmọ ní scholarship méjì wọ́n nìkan. Méjì ló nìkan jẹ. Ilẹ̀ rẹ̀ o. Bàbá ìjọba nù. Ẹ máa ṣubú ẹ wọ́n bàtà yìí. Màmá fún mọ̀ yìí. Okay. Hello. Àwọn tó jẹ́ ilé ẹ̀dá. Àwọn náà ń pe àwọn láti dé. Bẹ́ẹ̀ ṣáájú pé wọ́n láti dé lórí fóònù. Ọjọ́ Sátọ̀dé, ẹni tó yájọ́ ń gbé ló wá, ó wá ní wọ́n tíkẹ́ẹ̀tì dá ìmọ̀. Àwọn tó jẹ ilé orí ìbò. Ẹ jẹ fáànù Sátọ̀dé ìyá yẹ jẹ fáànù àwọn tó jẹ fáànù ti gbé lọ. Wọ́n ti gbé lọ.